jáde nílé yìí o òun kẹ̀wọ́n di ẹ̀gbọ́ àwọn ìdáhùn ìbéèrè àwọn kankan lórí ètò onígbẹ̀wọ̀n nìkan lọ́wọ́ ńlá 500,000 naira fún ìgbàgbọ́ ìṣòro ó pinnu jìpọ̀lẹ̀ nígbẹ̀wọ̀n ìgbẹ́lẹ́ aṣọ àti ṣe owó àtàṣe ọ̀rọ̀ ìbéèrè ti máa dáni lọ́lọ́kùn òdòkun òun wọn Yorùbá àtàtà káàkiri àgbáyé ó bóyá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ wọn lórí ètò tí àwọn kan fún gbé kalẹ̀ nínú ìjọ òun pẹ̀lú ọ̀tẹ̀ntìkì Yorùbá tí ibi ìyá ti máa ń lò àwọn kankan onídìrídì àwọn onítìpọ̀tì tí ìdáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídìrídì kájọ máa fojú oúnjẹ àyèjẹ lórí YouTube channel ọ̀tẹ̀ntìkì Yorùbá TV láti ìgbà nígbà. Akandọ́ra Agogo mo tún kí gbogbo akúrédé àkókò yìí wọn bàbá wa wọn lọ tí wọn bọ̀ wọn bàbá mọ́nímọ́ní wọn bàbá mọ̀yàmọ̀yàn náà ni wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní bí náà tán lásọ ẹ̀jẹ̀ kì í tán lè kánná bí òsì nídò obìnrin kì í jẹ́ kúmọ́lú ológbò tí ò gbélé mọ́ ni wọ́n ń pè lẹ́hànà ajá tó rólówó ẹ̀ tí ń gbó ni wọ́n ń pè ní dìgbòlugi bí ọba ni tó ṣe ẹ̀sẹ̀ kì í dédé ṣẹ́ ọ̀rọ̀ lórí wọ́n wọlé wọn ò wọlé pẹ̀lú kábíyèsí ọba Olojokoro òun náà la fàfàfà tí ọ̀tán mọ́ ńlọ́sọ̀rọ̀ rẹ̀ dín mọ́mọ́ mọ́ wa lọ́wọ́ tá a fà á nànànà tó yí tíkẹ́tíkẹ́ lẹ́nu tá a já tán tá a rí já tán náà la sì wà lórí ẹ̀. Yorùbá ní ìbùkún ni fẹ́ni tó fọ̀bọ lọ̀yàn ègbé ni fẹ́ni tó gbà á nínú àwọn ọ̀rọ̀ tó kọjá wọ́n fẹ̀sùn kàn mí ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ wọ́n bà mí lórúkọ jẹ́ nípa sísọ pẹ̀lú confidence pé àwọn èèyàn tí mo ń jà fún tí wọ́n wọlé wọn tí wọ́n kó ẹrù wọn síta wọ́n ní gbogbo owó lọ wọn ni now màá fẹ́ ká farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́. Number 1 àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn wọ́n bẹ̀ ńlẹ̀ tí mo fẹ́ béèrè gbogbo kan tàbí méjì lọ́wọ́ wọn ká tó tẹ̀ síwájú àwọn ìyá wa àwọn àgbàlagbà tí wọ́n dàgbà tọ́jẹ́ pàtúbọ̀ tán ló kù wọn ò nílò rọ wọn ò nílò agabangebe àkàndá mo fẹ́ mójú ajé kò ní sọ ká béèrè lọ wọn òótọ́ lẹ fún mi lówó èèlò lẹ fún mi ìnáwó lẹ gbà fún mi àti kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ lẹ̀ yìí gangan ẹ jẹ́ ń pè wọ́n lẹ́yìn ọ̀sọ́kà. Hello Awikonko náà ni o. A wà pẹ̀lú yín. Ó yá bá ń gbé fóònù fún mi tán sọ̀rọ̀ yẹn. Èmi jẹ́ kan nínú àwa tá a wà ní ìgbàjọ ni mo ti ń sọ̀rọ̀ yìí. Àtọ̀lábọ̀dé mo jẹ́ kan nínú àwọn tó wà ń bẹ̀. Àwa sì ti ralẹ̀ tiwa ní ìsìn. Ó ti di 40 ọdún àtọdún 5 táwa ti ralẹ̀ tá a dẹ̀ ti dé nù ẹ̀. Kódà àwọn ọmọ tá a bí ń bí wọ́n ti ń bímọ. Èmi ò dẹ̀rí kí ọwọ́ àwọn kìíní láti ralẹ̀ èmi ò rẹ́lì kankan níbí rí kódà ńgbà táwa ń ralẹ̀ tiwa ọkọ mi ń bi wọ́n wí pé ṣé kò ní sí wàhálà o wọ́n dẹ̀ sọ wípé kò ní sí wàhálà o ní àwọn ọmọ tàwọn kò sí wàhálà báwọn kú tán lọ́jọ́ iwájú o kò sí wàhálà kankan bẹ́ẹ̀ ni ẹni àwọn táwa ralẹ̀ látòkun bẹ́ẹ̀ ni wọ́n ń sọ fún wa àtọ́ ìgbà yá ti débí náà kò sí wàhálà kankan ẹ lo. Mo wà pẹ̀lú yín, mo ń gbọ́ yín dáadáa. Àtìgbà yá ti débí kò sí wàhálà kankan bí ò bá jẹ́ ń gbà tí ọdún bọ̀ tá a fẹ́ ṣọdún ọdún yẹn kù bí oṣù kan wọ́n wá lẹ̀wẹ̀ ìgbà tí wọ́n lẹ̀wẹ̀ yẹn pé àwọn ti wà ní kóòtù ti pẹ́ àwọn ti wà ní kóòtù ti pẹ́ àwọn ti ń ṣẹjọ́ lórí ilẹ̀ yìí tipẹ́tipẹ́ àwọn àwọ̀ òsèré nìkankan àwa ní àwọ̀ ògbọ́n nǹkankan wọ́n sá lẹ̀wẹ̀ ǹjọ́ yẹn gbogbo àdúgbò kún wọ́n lẹ̀wẹ̀ ǹjọ́ yẹn ìbòdìjọ́ kẹẹ̀ẹ́dógún bí wọ́n ṣe dé nìyẹn
wọ́n bẹ̀rẹ̀ sí ní wọlé ní wọ́n kọ́kọ́ wá yẹn wọ́n kẹ́rù gbogbo wa síta ni ìgbòdìjọ́ kẹẹ̀ẹ́dógún ni wọ́n kẹ́rù síta wọ́n ṣe dé tán bẹ̀rẹ̀ sí ní wọlé nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́ gbogbo ilé ààrẹ nìbọdì ń gbọ̀n ni ṣòṣòṣò gbogbo àwa arúgbó yìí ńṣe lára wa ń gbọ̀n ọkọ tèmi dẹ̀ ti kú ó ti ń lọ bí ọdún 15 ní ìsinyìí o èmi ò rẹ́ nìkan kan pé òun lòun nílẹ̀ bí ò bá jẹ́ ìgbà yìí Lanbe àti balógun ẹ̀ Báṣọ̀run ẹ̀ ìwọ́n dé Báṣọ̀run ló sì kọ́kọ́ ra lẹ̀ ń bí o wọ́n gbalẹ̀ kan ilẹ̀ yẹn làwọn náà wọ́n bá dé bí o wọ́n ní Lanbe sọ fún wípé òun lòun gbalẹ̀ kí ló dé kó tó lọ kọ́lé fún ó ní kí Lanbe ṣé òun jẹ́jẹ́ òun á bá gbalẹ̀ ẹbẹ̀ ilẹ̀ àdúgbò yẹn kò bóun bá débẹ̀ òun á gbà ó ṣe yàtọ̀ àdúgbò tó kérò wá nìyẹn láti gbà yẹn bẹ́ẹ̀ bá rárá mi báyìí bí mo jókòó mò ń gbọ̀n bí mo dúró mò ń gbọ̀n ni o mi kì í ṣọmọ kékeré mọ́ o. hello ma. ó ti wà lórí mi ó ti wà ní gbogbo ara mi pàápàá o. wow sẹ́yìn lẹ. padà má jẹ́ ó pa wá sádùúgbò kó ní gbogbo àwa ya ti wà ládùúgbò. ọlọ́run ní jẹ́. kò sẹ́ni náà kọ mọ́ àwọn ọkọ wa ti kú opó ni wá ó ti mọ̀ pé kò sẹ́ni kankan fún wa o kó tó wá bá wa o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa o. hello ma. hello. ilé yín náà wà lára ilé tí wọ́n fọ́. ilé wa wọ́n ti ẹ̀fọ́ pátápátá ni. sẹ́yìn lẹ wà nínú fídíò kan tó wà lọ́wọ́ mi. èmi mò ń sọ̀rọ̀ níbẹ̀ náà jọ yẹn. pẹ̀lú owó lórí. mo ṣí fìlà mo bọ́ra. wow wọ́n rí i pé mo ti darúgbó. wow now. ilẹ̀ ti ṣú lálẹ́yìn náà ni máa ti bí mo ṣe bọ̀ náà máa ti bọ̀. irọ́ ilẹ̀ ti ṣú náà. irọ́ ẹ mọ̀ ìfẹ́ kẹ́ bọ́ nǹkan kan now mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín mọ́mì abiyamọ ni yín. sáfẹ́sì yìí ni. hello ma. àmúdá yín lóhùn sà. mo ní abiyamọ ni yín. àbí. mo ń gbọ́ o. ẹ ti bímọ tó ti ń bímọ. sáfẹ́sì ni. hello. hello mo ń gbọ́. ẹ dẹ̀ tó ní sáfìsì ni ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí mò ń sọ. ó dáa ṣé ń gbọ́ mi báyìí. àgbọ̀ ní ìsìn. mo ní abiyamọ ni yín mà. bẹ́ẹ̀ ni sà. ẹ ti bímọ tó ti ń bímọ. bẹ́ẹ̀ ni sà. gbogbo àgbáyé ló ń gbọ́ wa o. bẹ́ẹ̀ ni sà. mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà kẹ́ ẹ dẹ̀ má bò mí o kọ́lọ̀ wọn jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa kẹ́ ẹ má fọjọ́ ọlọ́jọ́ lọ kẹ́ ẹ má dààmú lọ́jọ́ alẹ́ kẹ́ ẹ má fojú sunkún ọmọ. ǹjẹ́ wọ́n jíṣẹ́ fún pé mo béèrè owó ǹjẹ́ ẹ fún mi lówó tẹ́ ẹ bá fún mi lówó ẹ má bò mí o. àfún yín lówó ẹ ṣàánú wa ni àfún yín lówó. because àwọn kan sọ̀rọ̀ wọ́n ní mo gbowó lọ́wọ́ yín. ẹ má jà wọn lóhùn. wọ́n wá ní mò ń ba ọba lórúkọ jẹ́ ni pé kì í ṣèjà yín ni mò ń gbè. èmi gan gba mo sọ̀rọ̀ wọ́n ní wọ́n wá rẹ́ǹtì mi níbí ni pé mi àdúgbò yìí kọ́ ni mò ń gbé pé wọ́n wá rẹ́ǹtì mi ni. ok wọ́n sọ bẹ́ẹ̀ ó dáa mo ti gbọ́ ẹ bá ń fẹ́ lómi ní fóònù. ẹ ká lẹ́sà o. ẹ ká lẹ́mà o. ẹ ká lẹ́sà. yes ma. ẹ ṣeun ẹ kú iṣẹ́ wa o. àwa ni. ọlọ́run àwa pẹ̀lú yín. àmì àtẹ̀yìn náà. ẹ ní dààmú lọ́jọ́ alẹ́ mo fẹ́ kẹ́ ẹ narrate side story tọ̀dọ̀ tí. gbà tó di on the 22 November ládédé ráwọn kan o wọ́n tó bíi 20 nọ́mbà wá o bí mo tiẹ̀ ṣe jí ni àwọn ọmọ kéékèèké tó wà lọ́dọ̀ mi nọ́mbà wá bá mi pé màmá wọ́n ń pè yín níta mo róṣọ mọ́ra ni torí mo ẹ̀ṣẹ̀ dìde ni mo lọ tọ̀ mo bá dẹ̀ bọ́ síta ẹ káàárọ̀ sa ẹ pẹ̀lẹ́ o nọ́mbà ní ọwọ́ ta lẹ ti ra lẹ̀ àwọn látòkùn la ti ra lẹ̀ o àwọn làwọn gbàjọ́ jìsì ní ìsìn o nọ́mbà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ oríṣiríṣi nọ́mbà dẹ̀ mú ṣéènì nọ́mbà dẹ̀ mú ṣéènì nọ́mbà dẹ̀ títí géètì mi ó dẹ̀ àwọn ọmọ mi dẹ̀ gbé nǹkan lé iná tán fẹ́ jẹ kódà agbó wà lórí iná mo ní ẹ wá gbà mí kí ló dé kí ló ṣe kan ìwé tí wọ́n fún wa wà lọ́wọ́ wa ọwọ́ látòkùn láti ralẹ̀ wọ́n ṣáà da gbogbo ẹ̀rú ńjọ́ náà ó dà nígbà tó Friday ni o ìgbà tó dẹ̀ ní sátidé wọ́n yàn mí pẹ̀lú àwọn tó lọ sí ọ̀dọ̀ kábíyèsí
mo dẹ̀ lọ sọ́dọ̀ kábíyèsí àwa bíi mẹ́rin bíi márùn-ún adẹ̀dọ́dọ̀ kábíyèsí mo rí àwọn ọkùnrin sọ̀rọ̀ èmi náà dẹ́ sọ̀rọ̀ kábíyèsí ẹjọ́ o wọn látòkun láti ralẹ̀ o. kábíyèsí wo mà. Lanbe ní Táíwò Lanbe ní kí lorúkọ bẹ̀ ní Jàǹkàrà èmi dẹ̀ lọ irú èmi lóbìnrin tí mo tún tẹ̀lé wọn mo dẹ̀ kúnlẹ̀ orókún mi méjèèjì mo dẹ̀ ń bẹ̀ pé kán tiẹ̀ jọ o ó dẹ̀ ní ọlátòkun tá a láàárọ̀ alẹ̀ yẹn o rọ́ǹgì nọ́mbà ni o ọmọ ẹrú ni o pé ọmọ ẹrú ni o pé òun ò ṣàṣetì rí o pé mo dẹ̀ kúnlẹ̀ mo ní kọ́ṣà àti ẹ̀jọ́ torí àwọn ọmọ mi kéékèèké wà lọ́dọ̀ mi mo ṣàkúnlẹ̀ ó lóun ò ṣàṣetì rí o ó ní òun wà. kí náà sọ pé kẹ́ ẹ ṣe kí náà pè ní solution fún yín kí náà pè lọ́nà àbáyọ. wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ àbáyọ o wọ́n. ṣé kábíyèsí náà sọ pé kẹ́ ẹ kúrò lórí ilẹ̀ àbí wọ́n sọ bẹ́ẹ̀ ṣé kábíyèsí ò sọ̀rọ̀ lọ́bẹ̀ tiwọn. ó sọ bẹ́ẹ̀ o àwọn ọkùnrin náà dẹ́ sọ̀rọ̀ ńjọ́ náà àṣà wálé àwọn aforíkorí àfikùnlùkù àwọn ń pè kan náà ní lọ́ọ̀yà wọ́n ń pè lọ wọ́n ń pè bọ̀ àwọn aforíkorí àfikùnlùkù pé kí ni ká ṣe kí lọ́ọ̀yà wọn wá kí lọ́ọ̀yà tiwa náà wá kánjọ dúnàdúrà nígbà tó di December 7 bá a tún ṣe rí wọn láàárọ̀ kùtùkùtù nìyẹn ní aago bíi 6 wọ́n ti dá àdúgbò wa àtọlọ́pàá àtìgbà àtàwo ogun gidi níjọ́ náà bọ́ ṣe bẹ̀rẹ̀ sí ní wọlé nìyẹn ọmọ mi obìnrin tó wà lọ́dọ̀ mi sunkún ẹ má ṣe báyìí ìyá oníyà bó la fẹ́ gbà ẹ má ṣe báyìí ọmọkùnrin burúkú tó ń wọlé tó kó mọ́ làdání ọmọkùnrin tó wá ọmọ Lanbe gangan ni ó ní tí ó bá ṣubú àwọn aráalé ẹ̀ ló máa wá gbé ẹni bá fẹ́ kú kó kú mo ṣàfọ́ lẹ́rán wọ́n ṣàlù fẹ́ǹsì mi fọ́ o yànmọ́yànmọ́ wọ́n ní kẹ́mi lọ kẹ́rù jáde o ní ìbẹ̀ lágbára kankan tó bá wù yín ẹ lọ ṣe ẹ wọlé ẹ lọ ṣe tó bá wù yín gbogbo àdúgbò wa náà bàjẹ́. àjẹgbẹ́ mo wà pẹ̀lú yín àjẹgbẹ́ fẹ́ǹsì tọ̀dọ̀ yín nìkan ni wọ́n wó wọn àwọlé yín. wọ́n wò bàjẹ́ wọ́n wò bàjẹ́ tí bá máa ṣe kì í sọ̀rọ̀ wọ́n mi lọ. wọ́n wá kọjá wá sí ẹ̀yìn wa Ọlábọ̀dé yẹn kì í ṣaralẹ̀ Ọlátòkun ọ̀tọ̀ ni kò papọ̀ mọ́ tiwa wọ́n wá bọ́ síbẹ̀ wọ́n fọ́ gbogbo ṣọ́ọ̀ṣì tó wà bẹ́ẹ̀ ṣọ́ọ̀ṣì 4 mọ́ṣáláṣí kan wọ́n ṣe bá gbogbo ẹ̀ ó sì wà ń bẹ̀ báyìí ó wà iwájú ẹ̀ gangan mo ti ń sọ̀rọ̀ yìí o. okay now ṣé wọ́n ti wá fi sílẹ̀ pé kẹ́ ẹ máa gbélé lọ. ṣé ní ìsìn báyìí wọ́n sì ń wá yọ wá lẹ́nu. ń gbélé wá ń sùn gbàtẹ́ náà ti wọlé. wọ́n wá wọn lẹ̀ wọ́n wọn wájú mi ní ìmọ̀ wọn fẹ́ fi ṣe ṣùgbọ́n àṣà àti wá lọ bá kábíyèsí tó ti Kọ́lá àwọn ṣàlàyé fún wọn àwa obìnrin bíi 8 la lọ ẹ gbà wá o bọ́rọ̀ ṣe rí rèé o ó dẹ̀ ní ó dáa ta ni ó mọ nọ́mbà ó dẹ̀ gba nọ́mbà wọ́n dẹ̀ pè ìkan nínú wọn ó dẹ̀ bá sọ̀rọ̀ tó èyí tó mú wọn wá gan tó wá ń fọ́lé ó dẹ̀ ti pé ó ti ní kó wá mọ́ ayọ̀ wá lẹ́nu mọ́ pé ilẹ̀ tí wọn ò dé bí báyìí o pé ilẹ̀ Lanbe ò dé bí yìí o. ọ̀tẹ̀ níjọ́ Monday wọ́n sì wá wọn lẹ̀ wájú mi. lẹ́yìn tí kábíyèsí ti sọ fún ọ pé kán má wá bẹ́ẹ̀ mọ́ wọ́n tún padà wá. wọ́n tún ṣe padà wá Monday tó kó wa nú ẹ̀. wọ́n ní kò sẹ́ni tó lè dá wọn dúró. ok now kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ kíjọba ó ṣe. kíjọba gbà wá ní eléyìí pọ̀ wọ́n tiẹ̀ sọ pé gọ́fìnà ò lè dá wọn dúró
ṣẹ́ẹ̀rì sà ọba tiẹ̀ yìí ó tún burú ju ọba gbátígbátí lọ gbogbo ilé wa ti bàjẹ́ pátápátá ládùúgbò ọba gbátígbátí ó bẹ́tà eléyìí o ọba gbèsè ọba ọ̀ràn ọba àgbákò ọba olè lélẹ́yìí o. àánú mọ́mì ẹ má jẹ́ ká sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn ẹ má pè wọ́n lórúkọ ẹ bá ń fẹ́ lómi ní fóònù. ta ló tún fẹ́ mọ́mọ́ ẹ gbà. ẹ kálẹ́ mà wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ àbí ṣe é láfikún. bẹ́ẹ̀ ni sà o. ó yá màá mò ń gbọ́ ẹ mà. Ọlábọ̀dé yìí ó ti ní iye ọdún o àfi bá a ṣe rí wọn lógìgì tán dé o gbogbo ọmọ tí mo bí ìbínú bí wọn ṣe tọ́dẹ̀ bá lọ ilé ọkọ wọn ti ń bímọ o ẹ gbà wá torí Ọlọ́run o. èmi ò lágbára. iṣẹ́ yóò ní dàrú o. àmín mà. àdúrà yẹn á máa gbà o. àmín mà. ok ẹ bá ń fún bọ́dà mi tó wà ń bẹ̀rẹ̀ ní fóònù. ẹ kálẹ́. hello my brother. yà Ọlọ́run ní dáhìn láàmú. àmín. now oríṣiríṣi ọ̀rọ̀ ń jáde káàkiri wọn lẹ fún mi lówó ẹ̀yin lẹ pè mí àbí. bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ bá mi sọ̀rọ̀ initially. àwọn tó ń sọ pé àfúnyín lówó wọ́n fẹ́ dàrin wà rú ni wọ́n fẹ́ kí kẹ bá wa gbé prógrámù yẹn mọ́ wọ́n fẹ́ kí ìjọba rí nítorí wọ́n rí pé bí kìíní ṣe ń lọ orúkọ yín nìkan ló ń pariwo kiri nípa ẹni àwọn ṣe gbá ẹ bá ní àwọn ṣàwo aláwọn ṣe gbá àwa ń bíbà Ọlábọ̀dé Ìgbàjọ àfúnyín ní 10 kọ́bọ̀ mímí ayé tán lọ gbé wá mímí ayé ló ń béèrè 200,000 lọ́wọ́ wa ní pé òun fẹ́ wá cover nǹkan tó ṣẹlẹ̀ bọ̀ aláfisùn ni wà náà wọ́n fi ẹjọ́ wa sùn yín ni so ẹ dẹ̀ nídìí láti wá ṣiṣẹ́ yín bọ́ ìfẹjọ́ wa sùn yín bọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ o wọ́n ní ṣèbí Awíkòǹkò náà gbowó lọ́wọ́ wa lẹ́sẹ̀kẹsẹ̀ ládẹ̀ dìbọn gẹ̀ǹbẹ̀ pé Awíkòǹkò gbowó lọ́wọ́ ti wa o nígbà Awíkòǹkò ṣiṣẹ́ Ọlọ́run ni kò dẹ̀ ń ṣe Awíkòǹkò nìkan ló ń ṣe. ta ló tún sọ̀rọ̀ nípa ta ló sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yẹn. nǹkan tó ń ṣe nísìn wọ́n ń ṣe àjàbọ́ ni wọ́n ń sáré kiri orí tẹlifíṣàn orí rédíò wọ́n ní àwọn òwòlé ṣùgbọ́n evidence wà lákàkiri. ó wà lọ́wọ́ tèmi náà. ó wà lọ́wọ́ tèmi náà. tó bá jẹ́ ọ̀sán ni àtúnṣe fídíò live everybody á rí wọ́n á mọ̀ pé àwọn kìíní chọ́ọ̀chì wọ́n wo mosque wọ́n ní kò sí nǹkan tí gọ́vnà lè ṣe gọ́vnà lè stop àwọn. so ìgbà tí èèyàn bá ti ń sọ bẹ́ẹ̀ mi wàá mọ̀ nǹkan tó yí àwọn ọba tó jẹ́ pé wọ́n lè fọwọ́ sọ̀yà ń pa àwọn làwọn ní kán wá ṣe láàfin wọn tó wá ń lọ sórí rédíò nísìnyí tó ń sọ ń pa àwọn kọ́ làwọn sọ bẹ́ẹ̀ ó sú wa báyìí nísìnyí. ok now. àwọn ò mọ̀ pé wọ́n lè deny. now nínú ọ̀rọ̀ tẹ́ sọ yìí nísìnyí ẹni Awíkòǹkò nìkan kọ́ ló sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn èèyàn wo lẹ túmọ̀ tó sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí. Esabod ti sọ̀rọ̀ nípa ẹ̀. ok kí ni Esabod sọ. Esabod náà sọ̀rọ̀ nípa ẹ̀ ìwà burúkú tán wá wù bí Esabod ò dẹ̀ gba 10 kọ́bọ̀ lọ́wọ́ wa. ok táwọn náà fi sọ wọn ò gba ṣíṣì Esabod dẹ̀ tún ṣépè ní pé ẹni bá gba iye báyìí lọ́wọ́ wa lórí prógrámù ìfisùn ìyà tó fi ń jẹ àwọn èèyàn nínú bíbá yìí tó dẹ̀ wá lọ gbowó tó lọ ń ṣe nǹkan míì ní pé bóyá máa rí fún nìyẹn Esabod náà dẹ̀ tún fi èpè lélẹ̀ fún ẹni tó bá béèrè owó lọ́wọ́ wa. ó dáa so Esabod náà gbowó. ó dáa tọ́lá bí kinní kan bloggers àwọn náà gbé àwọn tó ti gbé pọ̀ bọ̀ mí lè ka wọn. ok now èmi náà wá ń sọ live and direct lójú yín lójú gbogbo ọmọ Yorùbá lójú ọmọ Nàìjíríà pé kálẹ̀mí àkàndọ̀rọ̀ Awíkòǹkò béèrè owó lọ́wọ́ yín láti bẹ̀rẹ̀ kí n má gbèrè. ẹ má ṣe pé. no ó di dandan so ká ní mo béèrè owó lọ́wọ́ yín níbẹ̀rẹ̀ tàbí ká ní mo tẹ́wọ́ gbowó lọ́wọ́ yín ká ní mo tiẹ̀ sọ̀rọ̀ débi owó rárá. now tó bá wá jẹ́ pé kì í ṣe bẹ́ẹ̀ lórí àwọn tí wọ́n ń parọ́ mọ́ mi tí wọ́n ní mo gbogbo owó because wọ́n ń sọ confidently pé ẹ sanwó fún mi lọ́jọ́ kí n gbé lórí èmi dẹ̀ béèrè lọ́wọ́ wọn wípé bàtà wọn fẹ́ defend ọ̀rọ̀ kí ló dé tá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín mímí ọ̀rọ̀ àbí mímí kí lẹ sọ pé wá kò bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ kò béèrè nǹkan kan lọ́wọ́ mi mímí kí lẹ pé. mímí ayé. ok lóníkà mú 200 wá. bẹ́ẹ̀ ni àwọn lóníkà mú 200,000. ok mímí ọ̀rọ̀ ló fẹ́ mì wọ́n. ṣe é gbọ́ kí. káwọn lè wá gbé àwọn san TV right àwọn san television right. TV ẹ̀kọ́ lámẹ́jọ́ lọ fún wa àwọn fúnra ara wọn náà lọ sọ nínú program wọn pé ẹni tẹ́jọ́ bá kàn kó jáde sí àwọn la ṣe lọ síbẹ̀. ok
so ọ̀tọ̀ lẹ́ni tó gbẹ́jọ́ wá sọ́dọ̀ wọn wọ́n fẹ̀sùn kàn yín ni. àwọn ọba ló gbẹ́jọ́ lọ sọ́dọ̀ wọn. wọ́n wá ní kẹ́yìn wá sanwó. wọ́n wá ní ká wá san 200,000 tẹ́yìn bá fẹ́ wá cover ẹ̀ tẹ́ máa ṣó ẹ̀ lórí tv tẹ́ máa ṣó ẹ̀ gbọ́. lẹ́yìn náà wá sanwó fún wọn. àwọn olówó ta fẹ́ san opó ni gbogbo everybody tó wà ń bí báyìí. àwọn àgbàlagbà wa tán ìtì ìrówó oúnjẹ ẹ fẹ́ san owó 200,000. sáwọn yóò yá àwọn bàbá tán wọlé mọ́ lórí ló fẹ́ sanwó. bí ẹ̀yin báyìí gbogbo àwọn tẹ́nẹ̀tì àwọn ìyá àgbàlagbà tó fi ń jẹun gbogbo wọn ló ti lọ. ibi tẹ́yìn náà tẹ́yìn everybody àwọn ọmọ nàìjíríà lè wá síbẹ̀ kan wá wò kọ́ wo bọ́ ṣe lu fa gbogbo tó ṣe ba gbogbo ilé onílé jẹ́ tẹ́wá ń dìnnà kò sí tẹ́nẹ̀tì kankan ládùúgbò landlord ló kù àwọn landlord ló wà ládùúgbò nísìn àwọn landlord tó rẹ́dì pé anything tó bá dẹ̀ máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ nu ilé àwọn bí àwọn ló kù ládùúgbò nísìn tí kábíyèsí wa ń lọ lórí tv wọ́n ń sáré kiri nísìn wọ́n láwọn ò fọ́lé ṣùgbọ́n ẹ lè sọ bódì tẹ́lẹ̀ ń pẹ́yìn lọ ní kọ́ lọ fọ́lé ọ̀pọ̀ lè dìbọn gẹ̀ báyìí. ṣé wọ́n sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ páwọn làwọn nìkan lọ fọ́. yes kábíyèsí ti fọwọ́ sọ̀yà ni nígbà tá a wà ní zone 2 nígbà tá a lọ sọ́dọ̀ AIT ń sọ fún wọn pé ẹ̀tọ́ yín kẹgbà supreme court ẹ̀tọ́ yín ò lọ wọlé ń bẹ̀ yẹn ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní deny páwọn ò wọlé. ìgbà tó jáde kúrò lọ́dọ̀ AIT ọba wa ń fọwọ́ sọ̀yà pé ká lọ gbàgbé pé ànílé ń bẹ̀ yẹn mọ́. wow. kábíyèsí fúnra rẹ̀. kábíyèsí ló sọ agbádá náà wọ̀ wá. ọba là ń bẹ̀. wow ok mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi ẹ ní sunkún lọ́jọ́ alẹ́ yín. ìkólọ yín ọlọ́run ó dá padà láì mọye ìgbà gbogbo àwọn ọmọ yín ó tó yín gbé láṣẹ Èdùmàrè ọlọ́run ó rẹ̀ yín lẹ́kún ọlọ́run ó daṣọ ìbò yín ọlọ́run ò ní tún sí òwò lọ́jọ́ alẹ́ yín so ẹfẹ lè tó kulẹ̀ fọlọ́run èmi ò lágbára kankan ṣùgbọ́n mo lọ́lọ́run mo sì mọ̀ wípé àwọn tí wọ́n fẹ́ràn ó tọ̀ ọ̀rọ̀ pọ̀ níta àwọn tán lè jà fún bẹ níta èmi ò lágbára kankan ṣùgbọ́n ìjọba lágbára ju gbogbo wa lọ so mo yọ̀ǹda yín ẹ máa lọ ó dàárọ̀ o ayé la ma yes ma ayé la ma jí sí o. òkè ká mọ́ àtàbàdàn o tí mo pè bàdàn lọ́lọ́run ó ti fààyè gbà mí ẹ̀mí ọmọ bẹ́ẹ̀ níbẹ̀ mo gbà kọjá ń jọ ọmọ ìlú Èkó ìwórodù mo gbà kọjá. honestly ẹ̀dá ò mọ bíi tí orí dáhùn mọ́. bẹ́ẹ̀ni so now bá a ṣe wá dé Ìbàdàn àwa ń tó kìrìkà ibẹ̀ gbèsè tún yọ gbèsè because ẹ̀ ń bá rí mi mọ́ ń láìkì mi wọn ò ní wo bàtà àtẹ̀wò tí mo wọ̀ dé wọn ò ní mọ sítórì mi tí wọ́n fi sọ pé dáàdi ẹgbàá 1 million èmi lè sọ pé ẹgbàá 2 million kọjọra náà gbèsè always ní lójoojúmọ́ ìyàwó mi ti ìgbà mi yóò sunkún yóò ti sú á ti rẹ̀ pé because ìgbà mi wọn ojú òtí mi mọ́ ìyàwó mi náà wọn lójú ń tì wọn ni ìyàwó ń gbèsè ní lọ yìí èmi ọ̀kan tí ẹ ríro bẹ́ẹ̀ bá pè mí ló ń gbèsè màá mọ́ fi rẹ́rìn ni pé kí ni mo tún wá kí lójú òtí rí ṣùgbọ́n ohun tí ò jẹ́ tí ìsepò ló ń jẹ́ tó pé wọ́n gbà mí lẹ́ni so òun ni mo ń tì lójú so kó tó di pé mo wá lọ Deeper Life ọjọ́ Monday lọ́jọ́ náà ọjọ́ tí n lè gbàgbé ni Pastor Kúmúyìn preach lórí agbára ẹ̀mí bó ṣe ń preach lórí agbára ẹ̀mí tẹlifíṣàn láti ń wo àwa tá a wà nù ìjọ yẹn bóyá ara tó mẹ́wàá o Yorùbá church ni bóyá ara tó mẹ́wàá níbi tí ó tá a ti ń wò lórí tẹlifíṣàn bí mo ṣe ń wò táwọn lọ́ba ní agbára ẹ̀mí ló ń fẹ́ sọ̀rọ̀ lórí gbèsè lèmi fẹ́ san mo ṣe ń lọ ṣọ́ọ̀ṣì pé kí nǹkan tiẹ̀ bọ̀ lọ́wọ́ gbèsè à ń gbà mí lẹ̀ ọ̀tún wọn ò rí mi yọ ṣe mọ̀ ó dàbí kẹ́ ẹ máa fún yàn lóúnjẹ tán bá tì mọ́lé wọ́n á wá gbà mí ṣùgbọ́n ọ̀nà tí ń fi bọ́ọ̀nù gbèsè kò sí mo gbàdúrà àdúrà mo lọ gbà bí ẹ̀mí yẹn ṣe balẹ̀ mi nù bó ṣe balẹ̀ báyìí mo wá rí pé mo wúwo so wúwo tí mo wúwo kí n dẹ̀ jáde síta báyìí mo wá rí méjì ọ̀sọ̀fà àǹdẹ́ ìjọ tí mo kórìíra jù ní ṣẹlẹ̀ mi ò láìkí wọn láti bìkan débìkan nígbà náà torí nǹkan kan Deeper Life a máa ń rí yan bí èṣù ni táwọn ọmọ pé Ọlọ́run ọ̀dẹ̀ rí bẹ́ẹ̀ kò wó èèyàn bẹ́ẹ̀ bí èṣù so ifo tí n bá ń wọ mọ́tò máa bọ́lẹ̀ nu mọ́tò máa ní mi ò lọ́mọ́ nítorí pé mi fẹ́ jókòó tí wọ́n now bí mo ṣe rí bàbá ọ̀sọ̀fà nu ọkàn sọ fún mi ọ ní ọ̀rẹ́ ó ní mo fẹ́ lò ẹ̀ mo ní lo ta ni bàbá yẹn bá ń délé èmi nìkan mò ń rí ìyàwó mi ò rí ìgbà tí mo wá rí pé ó wá bá ń délé ó wá sọ̀rọ̀ kan fún mi ó ní tí n bá sọ fún ọ tó bá gbọ́ ó ní sọ ma pé sẹ́ẹ̀lì ń sùn mo máa jẹ́ ọlọ ẹ̀wọ̀n ibẹ̀ mo ti sọ̀rẹ́ndà bí mo ṣe wá sọ̀rẹ́ndà alámọ̀ kọ́kọ́ ìbẹ̀rẹ̀
mo wá sọ fún ìyàwó pé mo mọ̀ ní ìlàkọjá yìí mo mọ̀ rí bàbá kan ìyàwó mi bá ní bàbá òun mò ń rí mo ní bàbá Ọ̀ṣọ́fà oníbò olóṣù wa jẹ́ mo kàn lọ lé ẹnìkan ni mo lè délé ẹni yẹn báyìí mo kàn délé n bá lálàá ọkọ ẹni yẹn kú ni o mo kàn lálàá tòsí àdúgbò wa ń jẹ́jẹ́ lápẹ̀tẹ́ ń bí gbà yẹn ni bí mo ti lálàá báyìí Ọlọ́run wa bá mo wá lálàá pé oògùn tán pọkọ ẹni yẹn ó wà nù mọ́tò so ó ti jókòó lé bóyá bí wọ́n ti lọ ṣe fàájì ó ti jókòó lé bó ṣe wá sún kíní yẹn ti jábọ́ abẹ́ síìtì mọ́tò àwọn ọ̀rẹ́ ẹni yẹn ni pé iná ẹ̀ pa and then ẹni tó kú yìí mo mọ̀ rí ìyàwó àìjọ sọ̀rọ̀ bọ̀tọ̀ kọ́ ó lè wà tabanto kìrìkà á yọjú sí mo bá sọ fún mọ̀mọ́ yẹn bá ní kábó la fẹ́ sí mo ní kán lọ pè mẹ́kálíìkì wọn kó wá túnú mọ́tò yìí ẹ mọ̀ á nọ́ọ̀kì mọ́tò èèyàn ọkọ̀ wọn ti kú ọ̀fọ̀ ti ṣẹlẹ̀ gbogbo mọ́tò bíi mẹ́ta tán ni wọ́n nọ́ọ̀kì ẹ̀ pa ni mo ní kọ́ pé kíní kọ́ wá máa tún ibi mẹ́kálíìkì ti tún bó ṣe róògùn nù tọpọkọ wọn ibi iṣẹ́ wòlé ti bẹ̀rẹ̀ nù so n bọ̀ wáyà mo á sọ fọ́lọ́ pé njẹ́ òní ńlá kan dá ok ẹnìkan ní sọ̀rọ̀ ok ẹni sọ̀rọ̀ sí ṣé tó wá dọ̀dọ̀ yẹn ni ẹsẹ̀ mọ́ lálàá ni Ọlọ́run wa sọ fún mi bẹ́ẹ̀ ni Ọlọ́run wa ní kí n má wọ̀ọ́rí pé òun níbi ọmọ mi lọ ẹ gbọ́dọ̀ kanjú o ìdá kan àwọn pásọ̀ kanjú náà ṣe ń ṣẹ̀sìn tá a bá kanjú àní dídàkudà àní ṣẹ̀sìn orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ kò sí ní tá a fẹ́ jẹ́ tá a ní jẹ́ ó lè pẹ́ wa ni àá pàpàdé bẹ́ẹ̀ and then tá a jẹ́ nínú òtítọ́ onímọ̀ ń last n tá a fi rọ́kójọ tó bá pẹ́ ẹ̀ ń tẹ́ ń parọ́ fún ọgbọ̀n. Of course. So bí mọ̀mọ́ yẹn ti bẹ̀rẹ̀ nu mo ti bẹ̀rẹ̀ ṣe wòlé pẹ̀lú ẹ̀ nu so ngbà ó nìkan mo á jíṣẹ́ fún mo lè jíṣẹ́ fún ní ngbà mo bá bẹ̀rẹ̀ mo kọ́kọ́ rìn náà ngbà ọ̀yá o lẹ́yìn rìn náà mò ń gbóhùn ngbà ọ̀yá mò ń lómẹ̀mí yàtọ̀ bọ̀ tí ń sìn bí èèyàn bá pè mí tó bá ti pè mí tí mo gbóhùn rẹ gbogbo ohun tí ń ṣe láàrin ìṣẹ́jú kan máa sọ fún ọ ṣùgbọ́n èmi ò béèrè fẹ́ bùn àwọn kan lọ kiri mórí òkè wọn á máa sọ pé àwọn òkú bí pàpà òun náà ni ẹ̀mí èṣù ṣe ń fún ọ lẹ́bùn àwọn fẹ́ gbẹ̀bùn ẹ̀mí kètò táìmù wọn ò nílò ẹ̀ n tá nílò tọ́lọ́hún ṣetán tí ó fọn èso fún wa níbi ọba ti ń gbà àwẹ̀ lórí òkè èso ń káàkiri ni wàhálà ọgbọ ọkùnrin ti pẹ̀já. èso ọkàn fún ní nǹkan tó bá ti fún àwa dìdàkudà èmi ọ̀dà ṣọ́ọ̀ṣì lẹ̀ ntẹ́mi ń ṣe ni pé mò ń sọ́nà káàkiri agboolé màmá ọ̀kànlẹ̀kùn wọn lágboolé màmá ọ̀kànlẹ̀kùn wọn ibẹ̀ ni igbe mi ti lòkì mi ti ń kàn nígbà wá yá ẹ̀mí Ọlọ́run wá sọ pé kí n jókòó sínú ilé mi mọ́ lọ́mọ́ bọ́dà sí dànù ẹ̀mí Ọlọ́run sọ ìdánwò gbọ́dọ̀ wà ká tó débi àṣeyọrí. Of course kẹ́dà tó gbàgbéga ó sì dánwò. bẹ́ẹ̀ àwọn kan ò fẹ́ débi ìdánwò ẹ ti gbọ́ gbogbo ohun tí mo là kọjá ìlàkọjá èèyàn kì í sópin o nígbàkigbà tí ìlàkọjá bá wà ìrètí ó sì wà wájú adìẹ tí ò ti kú ó sì lè jàgbàdo ìwọ náà nítorí o mọ làkọjá Olúwa ti ṣe tán láti dá sọ̀rọ̀ rẹ ìdásí ọ̀rọ̀ tiẹ̀ ó lè ju tèmi lọ o torí pé Olúwa ló ń ṣiṣẹ́ ó dẹ̀ fẹ́ ṣiṣẹ́ nú ayé yín gbogbo ẹ̀yin tí ẹ ní ìlàkọjá ní àkàn tàbí àmíràn o ti gbọ́ ẹ̀rí tèmi o ti gbọ́ nípa tèmi èmi náà rèé o àwọn ẹni tí ayé ń fi ṣe ẹ̀yẹ́jọ́ ní pé àásán fi gbèsè ṣe ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ó máa ń gbìjà èèyàn ìwọ náà Ọlọ́run fẹ́ gbìjà rẹ ó fẹ́ yà ọ́ lẹ́nu ó fẹ́ dáhùn sọ̀rọ̀ rẹ ó fẹ́ sọ gbogbo ọ̀rọ̀ rẹ di ẹ̀rí ó fẹ́ sọ tó ń là kọjá di ìtàn ó fẹ́ sọ ẹ́ di aláyẹyẹ torí ògo náà ni o torí ògo ni o because ẹnikẹ́ni tó bá fẹ́ wọnú ògo tó fẹ́ rógolò yóò ní là kọjá nígbà tá a bá wọnú ògo tán la yóò mọ̀ rí wa ó ti rí mi lẹ́nìí mo ti yàtọ̀ sí bí mo ṣe wà tẹ́lẹ̀ ó ti rí mi lẹ́nìí ó lè yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ Ọlọ́run lè gbé ìyanu àti ìgbéga ó lè gbé bọ́ ó lè sọ ọ́ dòkìkí ó lè sọ ọ́ di ńlá ohun tí ń pọ́ lẹ́kùn yẹn ó lè pọ́ lẹ́rìn ohun tó ń là kọjá tó dàbí òkè ìṣòro yóò di pẹ̀tẹ́lẹ̀ ìwọ tí ayé ti rò pé àwọn ayé ò wá máa wọ́ tì ọ́ lẹ́yìn wọ́n máa sọ pé àbíwọ ni àbíwọ kọ́ ọ̀rọ̀ rẹ̀ wá di àríyànjiyàn lójú àwọn ọ̀tá àti ọ̀rẹ́ màá sọ̀nà fún ẹ nípa sísọ́nà yìí lógun ayé rẹ̀ ó ti ràn gbogbo ayé bá ti wá hàn jáde á dẹ̀ fi àdúrà àti ìtọ́ni ẹ̀mí lé ogun ayé ẹ jáde lọ̀rọ̀ rẹ̀ ọba dẹ̀ já sáyọ̀ níwọ náà bá máa sọpẹ́ nínú rẹ̀ ọba máa dùn ní gbogbo ayé ọba máa kó kìkì pé ààbò ni ààbò ńkọ́ ìtura ó dé báyìí lórúkọ Jésù pè mí sórí nọ́mbà yìí kájọ gbàdúrà kí n lè fi ohùn Ọlọ́run hàn kí ni Olúwa ń sọ ń bológun ti wá
kí ló fogun bóòlógún ó sì yanjú 070 84 74 20 61 070 84 74 20 61 pèmí kájọ gbàdúrà àrótù lórúkọ Jésù. Orúkọ mi ni wòlíì Rúbẹ́nì Akọrẹ láti iléeṣẹ́ ìránṣẹ́ CCC Òkèràpadà Paris tí gbogbo èèyàn máa ń pè ní Sẹ̀lẹ̀ Gospel àtẹ̀dó sí Apẹtẹ nìbàdàn ní Adé-Ọ̀ṣun Zone 2. Àlàáfíà fún yín. well ọ̀rọ̀ lẹ́nu àwọn tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sílẹ̀ ti gbọ́ yìí o kò sẹ́ni tí gbẹnu lọ́kùnrin mu oògùn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ẹ̀dá tó dá mi náà ẹ jẹ́ kí n sọ fẹ́yìn èèyàn Akínbọ̀dé àbí Àbọ̀débọ̀dé Akínbọ̀dé àti Ìgbàjọ àtàwọn agbègbè tí wọ́n ti ń gbòkòkò mọ́ tí wọ́n ti ń wọlé yín tí wọ́n ti ń yọ lẹ́nu pé ẹni kèso gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ pé ẹ lọ sọ́dọ̀ AIG ní Zone 2 níbẹ̀ AIG sọ categorically lójú gbogbo yín wípé kódà kí wọ́n gba ìdájọ́ Supreme Court ẹ̀tọ́ wọn ò wọlé and that is orí ibi tẹ́mi náà lọ tí mo dúró sí pé kéèyàn gba judgement jù bẹ́ẹ̀ lọ kò sọ pé kéèyàn take laws into his own or her hand. Ìjọba ló ní agbára àti àṣẹ láti forfeit ilé àwọn náà lè wọlé tán bá dẹ̀ fẹ́ wọlé wọ́n wá pẹ̀lú búdòsà ni kì í sọ mọ́ọ́dó kì í sàáké kì í ṣe sledgehammer wọ́n máa wá pẹ̀lú búdòsà orí ni wọ́n ti máa ń falé ya wọ́n kàn jí lẹ́gbẹ̀ẹ́ báyìí ni wọ́n dẹ̀ fàyà lórí wọ́n dẹ̀ dáyẹ̀ ẹ̀ bólẹ̀ wọ́n sọ fún yín pé kẹ́ ẹ kókó ń bẹ̀ nìyẹn ìjọba ló nílẹ̀ tàbí judgement kan wáyé lórí ẹ̀. now nígbà tẹ̀ mọ̀ pé wọ́n ti talẹ̀ sẹ́yìn 50 years 60 years ago màmá yẹn sọ̀rọ̀ ipò 45 years ago làwọn ti ralẹ̀ àwọn táwọn ralẹ̀ lọ́wọ́ wọn ti máa kú àwọn á promise àwọn òbí mọ ya àwọn òbí mọ burúkú àwọn ọmọ àwọn ò ní wá yọ ẹ́ lẹ́nu lọ́la ọmọ wọn ò yọ wọn lẹ́nu àwọn míì náà wá sọ pé pẹ́pẹ́sẹ́ o àwọn tẹ́ ẹ ralẹ̀ lọ́wọ́ wọn ọmọ ẹrú ni wọ́n kí ni ń jọ ọmọ ẹrú ń bo lọ́mọ ẹrú wà ọmọ ẹrú ni wọ́n ń bo lẹ́yìn wà látọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn ọdún kẹfà after 45-50 years lẹ́tọ́ ẹ̀sẹ̀ mọ̀ pé ọmọ ẹrú làwọn kan tó talẹ̀ lẹ́tọ́ ẹ̀sẹ̀ mọ̀ pé wà ní court nígbà tẹ́ sí wà ní court tó bá jẹ́ pé rightful court lẹ́wà tó dẹ̀ jẹ́ pé lórí ẹ̀tọ́ ni bẹ́ẹ̀ ṣe wà ní kóòtù lẹ́tì múwèé ìpẹ̀jọ́ wá fáwọn tó ra lè làwọn náà ti máa attend court àwọn náà ti gba lọ́ọ̀yà láti bàtẹ́jọ́ sí ń lọ and again ńgbà tẹ́ wà ní kóòtù ẹ̀yìn àti talẹ́jọ́ ń ṣẹjọ́ sẹ́yìn àti ìdílé ọlátòkun tẹ́ pè lẹ́rú ni tẹ́ pè lọ́mọ ẹrú lẹ́jọ́ ń ṣẹjọ́ ni àbẹ́yìn àti ta ni téèyàn bá sá lọ ilé ẹjọ́ dandan ni kó gbé èèyàn kan lọ ilé ẹjọ́ èèyàn lè gbé rẹ̀ lọ ilé ẹjọ́ wo lẹ gbé lọ ilé ẹjọ́ ta gangan lẹ gbé lọ ilé ẹjọ́ based on what ilẹ̀ ẹbọ sígbó sátìlẹ̀ ọlábọ̀dé àtìlẹ̀ ìgbàjọ àtìlẹ̀ agbègbè ẹ̀ ilẹ̀ tọ̀dọ̀ tí ń ni wá ìtẹ̀sẹ̀jọ́ lẹ́yìn ẹlẹ́jọ́ judgement wo lẹ wá gbà ọdún wo lẹ ti wà lórí ẹjọ́ so mi ò pẹ́ ìgbà judgement o ṣùgbọ́n judgement ò sọ pé kẹ́ lọ fọ́lé judgement ní kẹ́ fòfin tó bí ilé ẹjọ́ bá mọ̀ pé lóòótọ́ ni judgement yín clear ilé ẹjọ́ ló máa gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ẹ̀yin kọ́ lẹ́ẹ̀ máa lé àwọn èèyàn jáde àwọn ni ó gbé ìgbésẹ̀ so ẹ̀yin tí wọ́n wọlé yín tán balẹ̀ yín jẹ́ you have case against them sòfà àtọ́ jẹ́ pé kábíyèsí fúnra lára wọn lọ sí Zone 2 like you said that means ọ̀rọ̀ kan kábíyèsí nu now ń padà bọ̀ láti wá play ọ̀rọ̀ tí kábíyèsí sọ láti kàńtà tí kábíyèsí sọ nínú tí wọ́n sọ because our evidence láti kàńtà tí wọ́n sọ ọ̀nbẹ ńlẹ̀ àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tejò àjáwó àrùn agbóhùnkọ́ aṣọ olójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbógun baba ńlá baba ọlọ́run ṣe baba ńlá baba ọlọ́rọ̀ lè ṣàtúnṣe àtúnṣe wo là ń fẹ́ ni pé kẹfà àwọn ìyá ilẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa gbélé ayé wọn kán máa ṣe ilé ayé wọn lọ owó tẹ́ fi ṣe ilé ayé ọlọ́run bá ti bùkún ọlọ́run bá tí ń ṣe bẹ̀rẹ̀ òdẹ́kù onídìí àrò kò dìgbà tá a bá pààyàn lẹ́kún fáwọn èèyàn sínú ìpayín kéke
kó àwọn èèyàn sínú dààmúdàbò káwọn èèyàn sínú ìkáyà sókè ìgbà náà kọ́ láàtò orin ilé ọba kọ́ láàtò jayé ọba ẹ̀já rántí ọ̀la ẹ̀ ń bá lè pàkúrọ̀ lójúgun kọ́ rántí ọmọ ẹ o atakóró wọnú àdó kan ò ní mọ ọmọ inú ẹ̀ wọ́ jẹ́jẹ́ láyé gbà ẹjá tẹ̀ jẹ́jẹ́ torí òní kọ́ torí ọ̀la ni kò sẹ́ńtọ́ mọ̀ ọ̀la láàrin wa ọjọ́ tí kú ọ̀pá wa ẹnìkan mọ̀ ibi tí ọ̀pá wa sí àmọ́ irú ikú tí ọ̀pá wa àmọ́ ẹni tí kú kan àmọ́ ẹjá ṣe jẹ́jẹ́ àwa tá a lò ní ọ̀la ń kọ́ elédùn àlọ́lọ́la ọ̀la kù ní kápá wa ó kù lágbára wa so like I said ẹ̀yin màmá yìí ẹ̀yin bàbá yìí you have case ẹ padà lọ sọ́dọ̀ AIG ní zone 2 AIG ọ̀rẹ́ aráàlú ni wọ́n dẹ̀ wà friendly wọ́n dẹ̀ ní àkóyawọ́ AIG tó wà ní Èkó ọ̀gá àgbà nínú ọlọ́pàá olóríire làwọn àwọn ìfẹjọ́sẹ̀gbè lẹ́yìn òṣìkà wọ́n sọ bó bá ṣe tọ́ bó ṣe tọ̀nà ni ọ̀rẹ́ aráàlú ni wọ́n AIG sànsà AIG bàbá wa ní zone 2 nínú Èkó gbọ́dọ̀ jẹ́ màmá wa ni ẹ dákun ọ̀rọ̀ àwọn èèyàn ìdọ́wọ́ yìí o ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ wọ́n láwọn tí wọ́n lé àwọn sọ wípé kò sí nǹkan tí gómìnà ó ṣe àwa sì mọ̀ pé tí gómìnà ó ṣe pọ̀ and we are calling on our amiable governor your excellency governor Babájídé Sanwó-Olú ẹ dákun ọ̀rọ̀ àwọn ìyá ọ̀rọ̀ àwọn bàbá ìdọ́wọ́ yín ẹ gbàwẹ́ ra wá kalẹ̀ kàkà kí òkóbó wọn bọ tó yẹ kó bọ̀ ọ̀tọ̀ ní nǹkan míì tó ń bọ̀ owó ló lè tó òwú abẹ́rẹ́ lójú nínú òkùnkùn kàkà kí wọ́n fèsì ti ń bẹ́lẹ̀ wọ́n halẹ̀ ẹ̀rọ kan pé owó la gbà defamation kan ń gbóná ti wá dìfẹ́ mú báyìí nínú ilé ń báwọn ìyá tọrọ kan ni wọ́n sọ̀rọ̀ sakata pàrátàgbà síntọ́ yìí so gọ́fúnọ̀ ẹ bá gbé ìgbésẹ̀ lórí ẹ̀ àná ọlọ́run ní fi gbogbo wa lẹ̀ ìrànlọ́wọ́ kan tẹ́ lè ṣe fáwọn ìyá yìí ìrànlọ́wọ́ kan tẹ́ lè ṣe fáwọn ìyá yìí òun náà ni kẹ́ ẹ bá wa pé fídíò yìí kẹ́ ẹ bá wa ṣíà ẹ̀ kó délé kó dóko àtàwọn tí mo ti ṣe síwájú ẹ̀ kó lè bá a kan gómìnà wa ọlọ́lá jùlọ Babájídé Sanwó-Olú kó lè bá a kàn wọ́n lára kí wọ́n lè mọ̀ wípé àwọn kan fọlá jiyọ̀ àwọn kan ń lo ipò wọ́n ń lo agbára lọ́nà tí ọ̀tọ̀ láti fìyà jẹ ọmọlàkejì ilé ìkọjá bẹ́ẹ̀ wọ́n padà bọ̀ ní apá kẹrin mo sọ fún wípé ajédé kìí jẹ̀ kan mọ́ and again ọ̀nì ni mí ọ̀nì lójú máa ń tí ohun kóhun tó gé nǹkan jẹ ṣùgbọ́n bóun bá gé jẹ tán ojú a máa tí ohun kóhun tó pọ̀ sílẹ̀ padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó kàn ti ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn ní òkèlè ọ̀rọ̀ eléyìí ti bọ́ sẹ́nu abọ́lárìn ìwà ó ti wọgbọ́ àwọ̀rá ọlọ́run ló lè pe amẹ́nu dúró lórí ẹ̀ mò ń bọ̀ lórí part 4 láti wá play ọ̀rọ̀ kábíyèsí tí kábíyèsí sọ àti ibi tí kábíyèsí ti yìnbọn mọ́ra wọn lẹ́sẹ̀ títí ìgbà náà Àkàndọ̀rọ̀ Agogo náà ló kọ̀ mí lẹ́ẹ̀kan sí ẹ láìkẹ́ follow page mi lórí Facebook Awikonko TV àwọn tí wọ́n sọ wípé mi ò wà professional ẹ jẹ́ kan mú professionalism tí wọ́n jáde ẹ jẹ́ ká sọ fún wa pé ọjọ́ orí kọ́ ni wọ́n ń pè ní professional I am always professional láti ìgbà tí mo ti wà lórí rédíò títí dé sin professionalism ọ̀tẹ̀tì professionalism òye jẹ́ torí pé kan ni abínibí àti ability ni mo papọ̀ àwọn olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ WhatsApp nìkan ni o +234 904 851 9362 +234 904 851 9362 ẹnìkan kan gbọ́dọ̀ pè mí lórí ọ̀rọ̀ yìí o azin kẹsàn pé kí n step down lórí ẹ̀ no mo fẹ́ bá débì kan God bless you all òrùlé lásán. Awikonko development fans club ilé aláyọ̀ ilé ìwà Awikonko development fans club ilé aláyọ̀ ilé ìwà ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ Awikonko development fans club ilé aláyọ̀ ilé ìwà.
Awikonko Development Fans Club Worldwide. ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtúnwò àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni àkàndá ọ̀rọ̀ Awikonko. ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. ẹgbẹ́ tó ń gbé àṣà àtiṣe Yorùbá lárugẹ. ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. ilé aláyọ̀ nílé wa.